àgbẹ̀ ọ̀sánpọ̀ gàrí agbẹ́jẹ́ mi ní òwò ọ̀rọ̀ jáde ìdí ni a má lè jẹ́ mi ní òwò. arákùnrin orúkọ tiẹ̀ ṣe ń jẹ́. ẹni bà ni. kí ló ń bà. Babágídá ni. Babágídá arákùnrin sọ ara rẹ kó wọ́n bá àfárá gbẹgbá níbí ẹ̀yin ìyá mi ẹ gbọ́ mi wọ́n ní àgbẹ̀ lónìí ilé arọ́. ẹjọ kí lọ̀rọ̀ rẹ gbà. arákùnrin dúpẹ́ lọ́wọ́ orí ẹ mórí ẹ gbàgbó bíi ti Naira Marley orí ẹ gbàgbó bíi ti Naira Marley kankan àwọn ìyá mi ó gba 150,000. Jésù. bólẹ̀ ti fẹ́ kí n ti rí nísìnyí. bí a kò lọ sọ́dọ̀ rẹ́pọ̀pọ̀ ń gbà yẹn. mi ò mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ o. yá kì í ṣe transfer. ó ti wọlé ọ̀rọ̀ gidigba nígbẹ́nu ẹlẹ́dẹ̀ ló dífá fún olúwadé tíṣàwọ̀ Sàámú Alájọ ó yá ẹ̀là omi ẹ̀là ìwòrì èyí jẹ́ bí bàtà ṣe kí ló fi fẹ̀. ayé mà níkà o arákùnrin ìyá rẹ ní sí ẹ. ìyá mi ti. ìyá kú kẹ̀. èsì á jẹ́. mo ń gbà yín ifá ò lè parọ́ ifá mo ní kò fọ́rẹ́ Ìṣákì ìmọ̀lẹ̀ ẹ làwọn mi. arákùnrin ọ̀gá ẹ̀ ni wá ń ṣe ẹ o. ìyìn lọ́gàá. o lọ́gàá. wàláhì lọ́gàá. èyí ti jẹ́ ẹ̀yin ẹbọra tí ń gbénu music. Jésù. ẹ̀yin ayé tí ń gbénu comedy tí ń gbénu artist ẹ làwọn mi. arákùnrin ìyàwó rẹ ni wá ń ṣe ẹ. ìyàwó. o tún níyàwó. kódà 20 years old ni mo ṣe wáyàwó. ẹ bá lè bá ń rí gan àbí ẹ fẹ́ yàwó yín ni. ọ̀rọ̀ rẹ ti dọ̀rọ̀ Jésù Kristi mi rò pé ifá lè ṣe léyìí mọ́. ẹ fẹ́ rí wèrè bí agẹ bá mi dówó mi padà ìwọ náà sí grace. ẹnu pápọ̀. mi rò pé ifá lè dá yẹn padà mọ́ owó ló ti wọ ẹni ifá owó lọ nìyẹn. Ìṣákì. kí làwọn ṣe sí. owó mi mo wá gbà.